ọ̀nà bá wà ó ló yẹ. ṣe mo rí nǹkan tí mo play kúrò. Oh babe calm down. Wo 6'5" gan ni. So tún ṣòjòrò ni. Can you see 5'2"? Baby. Stop. Baby. But 6'4". Babe, but kí ni kan fọ́ọ̀dì sí mi o. Babe, but kí ló ṣe níjọ́ tí a ṣe bẹ̀rẹ̀ àdáàjì yẹn? Mo kàn ní ìmọ̀ bóyá family pẹ̀lú àwọn aláwọ̀. Kàn kò ṣáà ń gbọ́. Eriwo àyà mi ti já. Ṣé mi? Nǹkan tí màá mẹ́ tó nílé jẹun. Ẹ kú lẹ́yìn o. Mami. Ẹ ra. Ṣé dáadáa la bá yín? Ẹ pẹ̀lẹ́. Ẹ kú rè. Àwa nù. Mummy. Ẹ kú jọ́ mẹ́ta. Yes ma. Ṣé dáadáa la bá yín? Dáadáa tẹ̀ la bá yín náà. Eré ọwọ́ lẹ̀ ń ṣe. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe ma. Ọjọ́ yẹn ẹ̀jẹ̀ wá kí wá ètò lẹ́nu ìrìn. Má bínú. Àtijọ́ ń fèsì àmọ́ lọ́wọ́ tá a wà. Ó ṣe mí lálejò tára ti ẹ̀gán ọkọ̀. Ṣé lóòótọ́? Gbogbo tó bá ti gbé fún mi báyìí ní ìjẹ. Ní ìpìlẹ̀ jẹun tí ó sùn ṣùgbọ́n ẹ má jẹun fọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ kó wọ́n dàbí aláwọ̀ ẹ̀tù kí n sọ nǹkan tí mo bá wá. Aya mi ó kó sórí rẹ̀. Ọlọ́run kan àti dáadáa fún ọ náà ojú rẹ̀ sì ní rí. Sórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ó gba sùúrù. Ọ̀rọ̀ ayọ̀ sí ni nǹkan téèyàn máa ń dunú sí téèyàn máa ń yọ̀ sí ni ọkọ rẹ̀ mo ṣàṣemọ́sí. Yìí sì ṣàṣemọ́sí náà kí nǹkan ayọ̀ ni. Babe, o ṣe nǹkan ó dẹ̀ jẹ́ kí n mọ̀. Kí n fi kọ̀ pamọ́ fúnra wa zó. Irú ẹ̀kọ́ léèyàn sọ fún yàrá tá a tó sọ náà làwa sọ yìí. Yìí sì nǹkan aburú bàdá nǹkan ayọ̀ ni nǹkan tó kàn ṣẹlẹ̀ níbẹ̀ ni kò sórí ọkọ rẹ̀ kò sí nǹkan lóyún. Mo mi ọ̀rọ̀ yín ò yé mi o. Ẹ ṣe demonstration kò bá yẹn sìn pé kò yé mi. Mo ṣe kí ni? Ẹ demonstrate. Mo demonstrate. Ọ̀dà mo demonstrate báyìí pé ọmọbìnrin kan ó ti lóyún fọ́kọ rẹ̀. Tó yẹ pé nǹkan ayọ̀ ni nǹkan tó yẹ kó gbà ló kó mọ́ ọjọ́ sí i. Kí ni? Ṣé ẹ̀ ń ṣeré ni? Ṣeré bò ó. Ẹ̀ṣẹ̀ wo bá yàn láti tọ́sípọ̀ ń ta ni? Ìyá mi tíátà ló ṣe tẹ́ ikú. Ṣé mo ti ń hàtì ní báyìí? Mo ṣe mọ̀ hàtì fíìmù ni. Yìí mọ̀ hàtì. Ọ̀dà jẹ́ wọn hàtì fún ọ délẹ̀ kó lè bá wọn pé ó ń tíátà sàpamọ́ nìyí. Ike Adé o. Ó yá wọlé wá wọlé pẹ̀lẹ́. Ayọ̀ọ́lá máa bọ̀ níyìn. Máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ní ìjókòó. Lé ẹ̀. So ti rásàn kọ́ọ̀tì. Mo ní so ti rásàn kọ́ọ̀tì báyìí. Ìyàwó ọkọ ẹnu. Ibi ilẹ̀ sì jọmọ́ gbé. Gbogbo bá ń jẹ́ tọ́lọ́run. Torí bó ṣe ń wò ó. Ọlọ́mọ lọ́lọ́kọ o. Kò sọ̀rọ̀ pé ọlọ́bẹ̀ kankan lọ́lọ́kọ lọ́wọ́ tá a wà yìí. Ọlọ́mọ gangan lọ́lọ́kọ. Ó wà á dùn sí ó yọ̀ ọmọ. Ó fà mọ́ra. Ọlọ́run ó sì tẹ̀ náà. Torí ọmọ ní ipò ọmọ wáyé. Kí ìyá lé ẹ̀. A ní òkè ìwọ náà sì ń ṣe bíi kinní sọ́bọ̀ kí wọ́n lo nílé ni fílà lóhùn dáadáa ó fílà lóhùn bí ìgbà tí wọ́n lo nílé ṣe bí ẹni tó nílé. Ṣé kọ́ ọmọ sunkún ni? Mo wà speechless because mi ò tí wọ́n fẹ́ sọ. O ò lè mọ̀. Ẹ dé ẹ wọlé wá ẹ kí mi. Ẹni ọkọ mi ṣàṣemáṣe ó fún ọkọ lóyún tí kò yé mi. Kò ṣe lè yí ọ ó jò yí ọ ni mo léèyàn fọpọ ọkọ ẹ fún yàn lóyún ní kò yí ọ ebó ní lẹ́gbẹ̀ẹ́ ni tí wọn á jọ ọmọ ike ni. Ìgbà tẹ wá fẹ́ mú ọmọbìnrin náà wọlé tẹ pé wọlé Ike Adé ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ ẹ̀ bíi ti bò ó gbọ́sọ̀ ọmọ ni sọ̀rọ̀ ẹ̀ ní. Ìwọ fọ́rẹ̀ mi lóyún. Wo bí èdè náà ni apẹ̀mọ́ náà la káṣe inú làṣà ó kó lálẹ́ mọ́ lọ ìbọn rẹ̀ lẹ pera yín ọ̀rẹ́ ò tún fi dòtí gbọ́gbọ́n kan sí ni ayé ṣerú ẹ̀ fa kódà ọkọ yín ò ní fọkànbalẹ̀. Ẹ dúró náà mọ́ mi ṣe ìgbọ́kọ̀ tẹ̀ ń sọ ṣá. Kí ló sọ? Ṣé ikọ̀ tó yẹ kó ti ẹnu jáde ni? Kí ni ìbá tẹnu mi jáde o?
sọ́nà mi ni. Mọ́mí even though tí ẹ bá nídìí ọmọ nígbà ẹ̀ ń wá oyún ṣé ọ̀rẹ́ mi ló yẹ kó jẹ́. Orí ẹ̀ ló burú mọ́ tilẹ̀ nígbà tí ẹ bá wá sọ̀rọ̀ ẹ̀ tàbí sọ́tà rẹ ni kò jẹ́. Bí ẹ bá fẹ́yàn léra yẹn ọ̀rẹ́ èèyàn mọ́ ṣe sọ́tà rẹ lọ fẹ́ kọ́ fẹ́ lé ọ. Ó tún oyún òru òtún wá dùn pé ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ ti mọ owó ara yín tó ẹ kẹrin bẹ́ẹ̀ ṣe mọ sẹ́nu ilé ẹ wá ń sọ pé kinní kan wo ó ti wá nù bí ló sì fẹ́ gbé kò sí nǹkan tó fẹ́ ṣe sí. Ṣé lè gbá wú ẹ̀ lórí ilé gbà kí nìkan tí ò ṣẹlẹ̀ rí mo ní kó fojú rẹ wọ́n mọ tèmi sọ́gbọ́n tó lọ́ fojú rẹ làkèrè fi ń wọdù orí ẹ̀ ò pé ni nígbà tó ń so púlàkúlò síta ló ké sí. Sí wàhálà. Wàhálà ò sí o bẹ́ẹ̀ ni kò sí wàhálà. Ó ti ṣe kan tó fẹ́ ṣe ṣe bí ó fẹ́ fẹ́ ni. Ó sì ti fẹ́ inú ilé ìwé wa lóyún fún bẹ́ẹ̀ ni kò sí wàhálà. bẹ́ẹ̀ ni kó o gbàgbọ́ lọ́n ṣe kọ̀rọ̀ rẹ kó o fà mọ́ra kẹjọ kọ́ ọmọdún pọ̀ bọ́ orí ọmọ ní pamọ́ wáyé. Dé òye kò sí wàhálà. Èmi ni kò bá sọ̀rọ̀. Ṣebí nǹkan tẹ fẹ́ láti jọ iná. Èmi ni kò bá sọ̀rọ̀ ẹni tí mo fẹ́ nù. Ṣebí pé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ tí wọ́n mọ̀. Ẹ kò sí wàhálà ibi tẹ bẹ̀rẹ̀ yẹ continue láti kẹwàá. Wọ́n bí fàní ọlọ́wọ́ ni ẹ̀. Ọjọ́ wọn ṣe nọ́mà kó o ṣe nọ́mà kó o gbọ́ bọ́lá ń ṣe fẹ́ bólúwa ti fẹ́ nù. Kó sì. Ẹ ò mọ́ mi ṣé kébì wọ kíchìn kí n bá yín dáná. Mọ́mọ́ ṣe yanú tiẹ̀ o ìwọ farabalẹ̀ kó o tẹ́ fádà rẹ̀ kalẹ̀ jẹ́ ń dáná tó jẹ́ lónìí jẹ́ ń dá tòní tọ́mọ wa dijọ́ mi ò lè mọ̀ ṣe àwọn ní èmi mọ̀ làgbèjò rẹ ti ń ṣe ìfi wẹ́kọ̀ọ̀mù rẹ tó o ti gbọ́. Ìfẹ́ o kó máa fi wé o ìfẹ́ o. Ìwà àwọn ọkùnrin bákan náà lórí o ọkùnrin ò dẹ̀ lè ṣe kó má wúwo ọkùnrin ṣe rí ọ̀rọ̀ ọkùnrin ó dàbí ọbẹ̀ ẹja kò ṣeé rò ó torí pé tẹ bá rò rírun ló máa rún nígbà tẹ wá di ẹrù tẹ́lẹ̀ ń lọ ibo gan-an lẹ́mọ̀ tẹ́ ń lọ. Ibi tó yẹ tí mo ń pè kò síbi tí mo lè lọ ó tí mo ń pè mí anybody tí mo lè lọ sábà torí ẹ̀ ló ṣe ń ṣe mí báyìí. Inú ìbànújẹ́ ni mo wà nínú ilé yìí ó kàn máa treat mi kò sí kan tí mi try kí ni bá keep home mi kò tiẹ̀ kí ẹ̀ kò tiẹ̀ rán mi mo ti sún mi mi mọ́ bí tí mo fẹ́ lọ bó tí mo fẹ́ dé sún mi mo ṣe jẹ́ kí ṣàwọn àbí gbà lọ. Anyway ẹ má ronú ṣé rí inú ilé tẹ wà ilé ni ilé yín o. káyọ̀ ṣe máa. Nǹkan kan ni o anybody ò gbọ́dọ̀ mọ ìpọ́dọ̀ mi lẹ́wà o. Ṣé mọ̀ pé tètè kẹta bá ti gbọ́ wàhálà ló máa dá sí mi lọ́rùn o. Ẹ ṣe gan-an. Kò sí wàhálà ẹ feel free ẹ ṣùgbọ́n. Mr. Adeoye. Yes, ma'am. Ìyàwó yín ni ọ̀dọ̀ mi ni wọ́n wà. Ṣùgbọ́n pé ìkà ni ẹ́ Adéoyè ìkà gidi ni ẹ́ láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ gbogbo bínú ẹ̀ ṣe máa dùn ni mo ń fi gbogbo ìgbésí ayé mi ṣe ìwọ wá ń bà mí nínú jẹ́ ò ń fìyà jẹ mí ò ń gbomi lójú mi lójoojúmọ́. Iyade mi ì fún lóyún. Ó fún lóyún jọ o táwa ló fún lóyún ṣé èmi ni mo fún lóyún. Ìfẹ́ mi má bínú mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Mo mọ̀ bó ṣe máa rí nìyẹn ó ti rí bó ṣe fẹ́ kó rí ṣebí plan ẹ nìyẹn ní pé kó fún lóyún kó ní ọmọ ṣé bó ti rí bó ṣe fẹ́ kó rí. Iyade Ike Adé ti wà lọ́rùn mi látọjọ́ tí mo ti mọ̀ ẹ́ ó mọ̀ọ́mọ̀ wá sílé yìí kódà èmi rò pé ẹ̀yin méjì jọ plan ẹ̀ ni because èmi wà ní bedroom mi ì rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi ìgbà tí mo máa bọ́ sí sitting room mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ó lọ sí hospital èmi dẹ̀ wo dining ó bá oúnjẹ ń bẹ̀ lérò gbà pé ìwọ ló ṣe oúnjẹ fún mi kò pẹ́ tí mo jẹ oúnjẹ tán èmi ò mọ bó ṣe ń ṣe mí mo kàn bára mi lórí bẹ́ẹ̀dì ni ìgbà tí mo máa láǹfààní láti kí n jára mi gbà kí n tajú sáyé mo rí i pé Ike Adé ó ti rape mi. Rape? Àti ètì.
So me Orí Ben, me the new option me ju pé láti lè jáde. Iyinade. So nǹkan tó rí lè ṣẹlẹ̀. Ìfẹ́ o. Sorry. Ó máa la fi wé o ìfẹ́ o. Àyànmọ́ mi ni o. Ó máa la fi wé o ìfẹ́ o. She girlfriend then, no? Hey, kí ló ṣẹlẹ̀? Tí kí ni fi ṣe? Àwọn lè fún o dẹ̀ ní God láti fẹ́ change. Ṣé mo lè change ẹ̀ ni? Mo like nǹkan tó mo dẹ̀ fẹ́ change ẹ̀ sí nǹkan tí mo like. Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó burú ni pé mo fẹ́ change channel? Are you sick? No, wait. Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Kí ló jẹ́ o? Kí ló jẹ́ tí mo lè bá ẹ sọ̀rọ̀? Kí ló ṣẹlẹ̀ gangan lọ nínú ilé yìí? Kí ló dé pé tí mo bá gbé gbá mi ìmọ̀ gbé? Tí mo bá gbá wọn mi ìmọ̀ gbé? Kí ló ṣẹlẹ̀ pé ìyáálé nìkan lẹ́yìn lójú ẹ̀? Ṣé mi gangan kọ́ ló yẹ kó máa kẹ́kọ̀ọ́ máa gẹ̀mí gẹ́gẹ́ bí ìyàwó gidi ni? Ó dẹ̀ mọ̀ pé mo lóyún níní fún ẹ. Ṣé mo pé o sick? You are insulting my wife. Ṣé bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ń jẹta nìyẹn? Tó ní kíyàwó mi wá ṣó jẹ fún ẹ kó jẹ. Ṣé kò lè sóúnjẹ fún mi ni? Mo ní ṣé oṣù ti dàgbàjọ́ ni tó máa sóúnjẹ fún mi jẹ lọ ni. Òun lélẹ́yìn sí ọkọ̀ ìjókòó kan wà nínú ilé oúnjẹ lásán ni kò yé kò pa kò lóyún rí láti ọjọ́ tó ti dénú ilé yìí. Mo tún wá lóyún fún ẹ ṣé pẹ̀lú condition mi ṣé kí n máa wọ kíchìn kí n tún máa dáná ṣó fẹ́ pa mí ni. Olè ni ẹ́, ọ̀lẹ ni ẹ́, olè. Anyway, mi bẹ̀rẹ̀ rojọ́, oyún yẹn ni wàá tà. Relevant lójú mi. Oyún inú ẹ̀ olójẹ́bí lógún. Kò sí nǹkan tó pè mí náà pẹ̀lú ti tẹ́lẹ̀. Kò tiẹ̀ sí nǹkan tí mo fẹ́ fi ẹ ṣe ní láìfù mi gan tẹ́lẹ̀. Ṣé orí oyún tó wàá fà ẹ̀ torí oyún yẹn ló ṣe máa ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fún mi nínú ilé yìí pátápátá tí mo bá sọ fún ẹ pé báyìí kò rí bẹ́ẹ̀ ni títí tí mo máa fi bí ọmọ tó wà nù mí. Àwùsù bí láìkọ́, àwùsù bí true ni. Sórí mo mọ̀ kan tí máa ṣe fún ẹbí ṣe wà yìí. Mo mọ̀ pé mo ní èèyàn lẹ́yìn. Mo mọ̀ pé mo náwọn tó dúró tì mí tí wọ́n bá ń fìyà jẹ mí níbí. Tó ọ̀wọ́ ti condition mi tó wọ́n pé mo ní oyún fún ẹ tó yẹ kí inú ẹ̀ máa dùn pé máa tó bímọ fún ẹ. Máa lọ bá dádì máa dẹ̀ fẹjọ́ ẹ̀sùn gbogbo ọ̀kan tó ṣe máa sọ fún wọn. Àgbàyà. Ebi oyin ká ní pé kò ṣe condition tó wà ní. Mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe fún. Wọ́n nà mí. Èmi ò bẹ́ẹ̀ lọ́rọ̀, baby sorry, let's go, please. Wo bá mi lọ́rọ̀ kan tẹ́mi máa ṣe ni máa ti ṣe yẹn. O ní láti tẹ̀ gbogbo rẹ̀ kó máa tọ́jú mi nínú ilé yìí ni. Àkílódé gan-an àgbàyà rí bó ṣe rí ẹwọ ọkọ ẹwò ìyàwó. Ṣé o rí nínú ilé ẹ̀kọ́ tí máa ṣe fún yín? Ó máa sọ ẹ̀yin méjèèjì. Iyinade. Yes. Ọ̀rẹ́ ò yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́. Because kí ló ń fa àjọṣepọ̀ tó wà láàrin wọn pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀yin? Ọmọ burúkú yẹn. Oyè ìgbà tó sọ ń sin oní ọ̀rẹ́ mi ni. She is my friend. Iyinade ọ̀rẹ́ mi ni. So kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé a lè close, a lè ṣeré pọ̀, a lè jọ ní kọ̀pọ̀. Oh, so ó ti indicate pé ẹ̀yin lẹ́yìn ìjìnlẹ̀ ìjọ plan gbogbo ṣe wá sílé mi, àbí? Really? Of course. Di oyè. Joshua, bóyá inú mi dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. No, do you think I'm happy? Ṣó mọ bí mo ṣe feel? Ṣó dẹ̀ rí gbogbo nǹkan tí mo ṣe? I'm doing it because of you. Yes. Àti ọmọ inú ẹ̀yẹn. Anyway, orí sọ. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ni. Mi fẹ́ lose ẹ. Come on. Who will lose me? You don't have to be scared. Are you sure? You have nothing to be scared about. You have me. And we'll be fine. I don't want to scale through this, don't worry. Okay. I don't want to lose you. I understand. And I love you. Of course. And I love you too. I don't want to lose you. So that is why. I have to be very careful. I know. It's alright.
Kí ni mo fẹ́ jẹ lálẹ́? Kí ni nǹkan tó fẹ́ jẹ? Ṣé mi ní jẹun ni? Ó dà mo ti mọ̀. Jẹ́ bẹ́ẹ̀ lọ. Jẹ́ bẹ́ẹ̀ lọ. Ṣe rí health yín sí, condition yín sí, kò bá bẹ ṣe ń bara jẹ́ yìí o. Condition yín ò gbà rárá. Ọlọ́run ló fún yín. Ó dẹ̀ ti gbà nìyẹn. Ó dẹ̀ tún máa ṣe míì. Àbí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Please, you need to be strong. Mr. Adioye, ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ jù. Ìgbà tí ìyàwó yín máa nídìí yín jù lásìkò yìí. So you have to stand by her. I will try my best. It's alright. Tẹ́ bá need àti rí mi kẹ́ tó kúrò bí báyìí, I will be in my office. Alright, no problem. Thank you. Bele. It's okay, it's okay. Hey! Àkó ìwọ ọmọ! Àkó ìwọ ọmọ Ọlọ́run á dá sí. Báwo wà ní? Kí ló ṣẹlẹ̀? We lost the child. Ọmọ wo lẹ lost? Iyinade. Oh, God give vet and a ticket. So, ẹja gbà sí kádàrá. Ó sì ó ṣá máa bá mi bá sọ̀rọ̀. Ó ti fẹ́ kún ṣe ara ìléṣe látara. Iyinade ọmọ mi dá. Ọmọ mi dá ẹ bá mi wọ́n ọmọ mi. Ó fi lọ́wọ́ mi. Iyinade. Ọmọ mi dá. Olúwa á ṣe mí. Olúwa á ṣe mí. Ní gbogbo àsìkò yìí, Adéoyè ò mà ráyè tèmi mọ́. Kódà kìí sùn yàrá mi. Yàrá Ìkẹ́ Adé ni ṣáá ní gbogbo ìgbà. Títí tó fi di wípé Ìkẹ́ Adé wá bí oyún inú ẹ̀ lókù ọmọ. Kí ló bí àbíkú sí tán? Gbogbo ẹbí Adéoyè bá dé. Wọ́n gbé ogun tì mí. Wọ́n lé mi ni mo pa ọmọ. Wáyé. Ṣọ́kẹ́ ọgbọ́n mi àbí? Mo náà pọ̀ ọgbọ́n mi olórí burúkú ẹ̀sùn bèlèké. Bọ́ọ̀tà àjẹ́ bọ́ọ̀tà olóòṣì ẹlẹ́sẹ̀ sásàǹgẹ̀lẹ̀ aláyàgẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ kẹ́lẹ́ ńlẹ̀. Mo ní ọmọ ọ̀rẹ́ pè jáde. Ṣé kí lọ́wọ́ bọ́ọ̀tà fún ara mi? Mo ṣe kí lọ́wọ́ bọ́ọ̀tà. Ta ni mọ́mí ẹ? Mo ní ta ni mọ́mí rẹ gangan? Wo àṣírí ẹ ti tú. Àṣírí ẹ̀ ti tú àti rí fún adìẹ rẹ̀ báyìí yángán lọ́fẹ̀ẹ́ níta báyìí àṣẹ báyìí ló ṣe rí mo ní ṣé báyìí ló ṣe rí ó wà lẹ́wà ò wá ó wà lẹ́fà ò fà ó tún wà ń fọná fọṣu ó tún fọná tó ó tún gbàgbé oṣù kalẹ̀ ayé ẹ̀ mọ̀ bàjẹ́ láti yọ ọdún yìí tó ti wà nílé tó ròyún ní wọ́n tún wá dẹ̀dà léyàn gbélé ó tó tún wá lóyún tó yẹ kó o mọ̀ ọdún kó o kó mọ́ra tó sì mọ̀ pé orí ọmọ ní ipò ọmọ wáyé ìwọ ọmọbìnrin ó sì lú ọmọ pa ó dọ́mọ ráyé gbé Iyinade wàhálà ẹ̀tẹ́dé ni ẹ̀tẹ́dé ló kọ́ rẹ̀ ṣe Iyinade gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ tẹ́ ni kódà báyìí ìṣẹ́jú kan lókù tó fi tẹ́ kí ni ọ̀rọ̀ náà lẹ́nu ẹ̀ mo ní kí ló fẹ́ sọ ó tiẹ̀ lọ́rọ̀ láti sọ mò ń sọ̀rọ̀ ń dún ayé ẹ̀ bàjẹ́ ni ó yẹ ti burú ni ìwọ àtọ́kọ́ ẹ ló pe ni tó tiẹ̀ ti yẹ kí wọ́n wà nù lé mo ṣe kí n bọ́ nù lé kí ló mú ọ ó fẹ́ wọn ké ta lọ́nà sọ pé lórí burúkú lè ìwọ náà sì jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó sì ń wòran ṣé kó sì wà nù lé mo bí ẹni mo ní sọ́kùn kó yẹ kí ìsìnbánu lẹ́yìn kí ló ṣe mo ní kí ló ṣe ọ́ kí ló pọ̀ lọ́pọ̀ sọ́mọ náà ni mo ní sọ́mọ náà ni àjẹ́ tọmọtọmọ lẹ́yìn.
èwo ni ṣó fẹ́ òun dìtọ́ mi pẹ̀lú ẹkún wèrè tó ń sùn. Máa fẹ́ kún ṣe olúwa ẹ̀ léṣe. Ìyá máa jẹ mí o. Ìyá jẹ mí o. Ládùúgbò gbogbo nǹkan tí yẹ sọ sí mi. Ládùúgbò gbogbo nǹkan tí yẹ fi mi wé. Kò yóò wà lọ́rùn o. Fi mi lé sínú yàrá. Kò tiẹ̀ kọ́ sórí. Kò tiẹ̀ ní kí n pélé. Lord. Oh Lord. Ilé-ẹjọ́ yìí pa á ní àṣẹ kí a yẹgi fún ìwọ ọ̀gbẹ́ni Ọlásẹ̀ndé títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Tobiloba, with all the signs and symptoms, don't explain for me your experience. Girlfriend, you are pregnant. So you mi ò ti bàjẹ́ báyìí Tọ́lá ni mo ti lóyún. Lóòótọ́ ni mo fún Tóbi lóyún. A ti ń bára wa bọ̀ ó ti ṣe díẹ̀. As a family doctor, ó yẹ kẹ́ trust me. Commissioner ṣì lè ṣẹ́ mi láti gbé fún ẹ. But ó lè ju tó parí. Ṣèmi ṣe kò ní lẹ́yìn. Ẹ̀rù ń bà mí. Tó o bá ti ń rí mi, gbà pé èmi ló rí lẹ́yìn ọ̀nà. What are you talking about? Ṣé fún ọkọ tẹ́ ẹ̀ sọ ṣá? Ọkọ mi lélẹ́yìí bàbá Tóbi lọ́ba. Mo fi ẹlẹ́dẹ̀ mo fi bẹ̀. Wọ́n ní for better for worse. For worse ti tèmi lélẹ́yìí. Iwájú wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀. Gbogbo ohun tóbìnrin ní láyé lọ́lọ́run fi sínú ayé ni. Títí kan adùn obìnrin. Mọ́mí, ẹ wo ọ̀rọ̀ yìí fọ́ nísìnyí. Daddy, wọ́n fẹ́ kẹ́ bímọ at this age. Ṣùgbọ́n tó ń da Báyọ̀ láàmú ojú ègún ìlépa òkú. Nítorí exam yìí ṣe àjọ máa pass ẹ mi ò lè carry course kankan over láyé. Ọmọ ọjọ́ tí mo ti wá síbi ìbàdàn tó sọ fún mi pé ìwọ gbé student wá láti school láti wá máa ṣe tutorials ní ẹ. Pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń ṣe investigation káàkiri tó ń bá bí ẹ gbìyànjú àti caution nínú ẹ gbìyànjú àti edit nǹkan tó bá fẹ́ sọ jáde síta lẹ́nu. Mommy, I should not assist them in any of the investigations at all. Ọkọ ti tèmi ìwọ ọmọ school àti ọlásọ don't tell me ọmọ ní mélòó ni ẹ náà. How old are you? Bẹ́ẹ̀ mo fẹ́ mẹni tó ń dẹ́ mi ẹ̀ légbodò. Mo fẹ́ mẹni tó ká mi lẹ́yìn ọkọ. ASP Nífẹ̀mí Black. I am telling you, the case has just started. A gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú anybody mọ́ nínú campus. Ṣó ń gbọ́, even though ìyá ẹ, bàbá ẹ, a gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ẹnikẹ́ni. Ẹni tó bá fẹ́ ẹ̀kọ́, ó fẹ́ ìmọ̀. Ẹni tó bá kórìíra bá wí, ẹranko ni o. Wọ́n kọ́kọ́ lọ sí hospital náà náà, kọ́ lọ tọ́jú ẹ. Fóònù tí mo gbà lọ́wọ́ ẹ̀, ìwọ náà ló ní at the end of the day tí máa ṣetán pẹ̀lú ẹ. Irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí báyìí sí nítorí Ọlọ́run for goodness sake? Ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí? Ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí sí? Ṣé kí n mú ẹ̀nu ara mi kí n mú lé FC bá lọ́wọ́ ni? Ọmọ tèmi tí mo mọ̀ FC bá tí mo tọ́ kí ìṣọmọkọmọ. Ẹ lè bí pé àwọn fámìlì tí wọ́n rí FC bá nígbà tó ń wọ́pọ̀ láti lọ gbó tí àwọn bẹ́ẹ̀ sẹ́dẹ̀ torí wọ́n dẹ̀ tó pa àwọn fámìlì yẹn. Ọpẹ́ ọmọ mi tẹ́ ń wò ẹ́. Mi ò fi bá Ọlọ́run ṣeré. Dépò ìmọ̀ àfi bá ọmọ ènìyàn ṣeré. You don't give me anything for me. Opportunity to explain that you don't trust me. Esiba, I am putting it to you. You are a cultist. Ẹni lọ pé àti ọpẹ́ wá òṣèlú wọn lè ti sọ kéèsì mo lè bá fẹ́ bá wa. Ó jẹ́ tí wọ́n bí ọ̀gá ṣé kì í ṣe pé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn. No, Daddy, no. Ẹgbẹ́ òkùnkùn kẹ̀. Oh, he's not a part of them. Inú gbọ́dọ̀ ti gbé mi. Mo ti sọ fún wọn.
bẹ́ẹ̀ ni kì í má fẹ́ pẹ̀lú anybody. Ẹ jẹ́ bídí pàtàkì kan kò sí obìnrin kì í jẹ́ mọ́lú. Kò sóhun tá a lè fi kádàrá wé a sọ̀rọ̀ bọ́m̀bà pa á lẹ́nu mọ́. Baby, wàhálà mi ò lè wait. Mi ò wait gidi baby. Ọkọ ìyàwó. Ṣé o like Deji? Nbo, mi ò lẹ́mi o. Oh, like Deji. Nbo, ta ló fẹ́ máa help ẹ? 2 girls. Stop. Èwo ló tún sọ? Ilé wa, ọkùnrin la máa ń bí. Ẹ pẹ̀lẹ́, ọkùnrin lògìdán bí ni ẹ. Okay, 2 boys then. Yes, but Obi, kò sẹ́lẹ̀ tí mo ṣọmọ. Bó ṣe rí kó ṣá sọ láyọ̀ àtàlàfíà. Àmì o. Ká gbóhùn ìyá ká tó gbóhùn ọmọ. Àmì o. Àwọn tó bá ní mi ní bí orí iléèwé rẹ̀, àwọn ló máa ṣáájú mi lọ. Even sori ní mi yẹn. Má yẹ kí sọ mo ìfẹ́ ṣe. That's I love you. Má yẹ kí sọ mo ìfẹ́ ṣe. But I think I'm hungry. Pa mi, inú kàn ta mi. Kí ló wish láti jẹ? Iyán tó fẹ́lẹ́ gan ni o. Ọmọ pé téèyàn bá ń ṣẹlú irú condition tí mo wà ó dá kí ọmọ adìyẹ tó bá fẹ́lẹ̀. Iyinade. Òní dáhùn lórí mi. Iyinade. Àbó rí báyìí. Bóyá tó bá dẹ̀ pé dáadáa gbọ́. Òun kà mí lóhùn àmì. Nǹkan ẹ lóhùn bó ṣe ń pè mí nìkan. Anyway, ẹni tí ò ní rí ẹni kò lè mọ iye ẹni. Yes, sir. Ó ìyàwó mi. Yes, ẹni bí ọkàn mi. Ọkàn mi. Ìyá àbèjì mi. Adìrẹ. Ó lè bí pa òun kó bá bóyá kó lọ kí n kó bá get kan kó prepare nǹkan tó máa jẹ fún mi. Àwọn bébì fẹ́ jẹun. Àwọn ọmọ mi ni wọ́n fẹ́ jẹun. Ó gbọ́. Oúnjẹ. Dimi. Dúró mo náà ló ní pé kí wọ́n máa dáná fún ẹ kò jẹ mọ́ nínú ilé yìí so kó tó sọ fún mi ni mò ń fọ́lọ̀ mi sí oúnjẹ kankan. No, me, I don't understand. So me ló ń jẹ ní ilé wa ẹ. Mi sọ pé ò ló ń jẹ ní ilé mo ń gbé. Keep short! Àyà àpò ọtún mo ń bá ẹ sọ̀rọ̀ ọtún. Bọ́sibí wá bọ́sibí. Mo bá ọtún. Bọ́sibí. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀pọ̀ wàhálà ti dé. Wàhálà ti dé ọ́. Lẹ́kẹ̀lẹ́kẹ̀ nà ọmọ ẹ̀gà ìjà ń bọ̀ ó. Ọ̀rọ̀ yé ayọ̀ pọ́npọ́ ayọ̀ kù mọ́ ó. Baby. Lórí lọ́kàn láyà ìfẹ́. Kí ni? Wàhálà ti dé ó. But you know the situation of my head. My head is called for rest now. But wait, ṣé òun expect ni kí n tún máa pọn mi sínú àpẹẹrẹ ẹni? Oh, not disturb me. Good night. Èmi àpèrè. Ọ̀rọ̀ yé ayọ̀ pọ́npọ́ ayọ̀ kù mọ́ ó. Lórí lọ́kàn láyà ìfẹ́ ni ó. Wàhálà ti dé ó. Wàhálà ti dé ó. Ká máa wòye mọ́ ó. Ọ̀rọ̀ yìí fẹ́ sùn ó. Ṣé tèmi ò wá bá mi báyìí? Ọ̀rọ̀ yé máa fẹ́ sùn ó. Ìkẹ́ Adékọ̀ ọ̀rọ̀ yín mímọ́. Ọ̀rọ̀ yé máa fẹ́ sùn ó. Ó tiẹ̀ bí kan gbà kan kó tó kú. A tún ṣe mí. Kò gbọ́rọ̀ mọ́. Ìyá Adé nìyí kò lóyún.
àgbọ̀pọ̀ ǹjẹ́ ṣé tèmi wà bá mi báyìí àfi kí n wá wọ̀rọ̀ kan kí n fi ṣàdá torí tí dìbà ti bàjẹ́ torí ìdílé ń dà. Ìwọ Ọlọ́run, ṣọ́rọ̀ mi wà ní padà já sásán báyìí pẹ̀lú gbogbo ìgbìyànjú mi, pẹ̀lú gbogbo làálàá mi, èmi tí mo ti lóyún tẹ́lẹ̀ mo wá dẹni tí ò ròyún ní mọ́. Ṣé gbogbo ìgbìyànjú mi ò ní padà já sófo? Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré wàhálà ti dé o. Wàhálà ti dé o. Iyade, jọ má bínú nǹkan tó ń ṣe. Jọ èwo nínú àwọn ìṣe tó ṣe. Iyade, kì í ṣe é nìyẹn. Ó ṣe mí jọ tó yẹ lọ́n rape the rape nǹkan kí nìyẹn ó ṣe mí ó rape mi mo sọ pé no ó dẹ̀ force me even without my consent. Iyade, you are my wife. I'm your wife of course and that is why you should rape me. Ṣé o mọ̀ pé no is no ó dẹ̀ force way ẹ̀ too. I'm sorry. Mr. Adeoye. Doctor. Ẹ má bínú madam, ẹ má bínú pé mo dá yín jókòó. Doctor ìpẹ̀lẹ́. Yes. So báwo ni àwọn test yẹn báyìí? Àyẹ̀wò tí a ṣe fún madam Iyinade ó fi hàn wípé ṣáká lára wọn dá and gbogbo eggs inú wọn wà very active tó jẹ́ kó yé wa wípé wọ́n lè lóyún wọ́n dẹ̀ lè bímọ. But as for you, Mr. Adeoye, Doctor, they are my wives. Ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ. Okay. Ẹ sọ̀rọ̀, ẹ bá mi sọ̀rọ̀. Okay, result ń jẹ́ ká mọ̀ pé ẹ ní low sperm count. But you don't need to worry o. Ṣẹ̀rí sábà place in sórí àwọn drugs. Tẹ̀dẹ̀ ń lò wọ́n bóyá kẹ́ ṣe lò wọ́n. Tẹ̀wọ́ dẹ̀ ń wá fàyẹ̀wò dáadáa. Fine, with God all things are possible. I'm very sure pé ẹ̀yin náà máa di ọlọ́mọláyé. Yes. Okay, man. You don't need to worry at all. Doctor, ọ̀rọ̀ irú mi lójú o. Iyinade lóyún fún mi. Hospital yín ló bí ọmọ sí. Sherry, Mr. Adeoye, you know I've been your family doctor for a very long time now. Yes. And our relationship was very cordial. Sherry, ọmọ tí Madam Iyinade bí fún yín tó kú, ọmọ yín ò kì í ṣọmọ yín o. I'm telling you the fact. Gbogbo ẹnu mo dẹ̀ fi sọ. Doctor, so a jẹ́ pé oyún olóyún ni Iyinade gbé wá sílé mi látọjọ́ ẹ̀. Exactly my point. But Mr. Adeoye, you have to be calm. You have to be calm. You have to be a man. Mi ní fẹ́ kí ó worry yín for any reason, please. Ṣó rò pé mo crazy ni? Oyún orí burúkú ẹ̀ tó gbé wá sílé. Mo sọ bẹ́ẹ̀ náà, mo sọ bẹ́ẹ̀. Kò dẹ̀ ní dáa fún mi. Kí ló ṣẹlẹ̀ òde farabalẹ̀? Pé kí ni? Pé kí ni? Oyún orí burúkú tó gbé wá sí jẹ́mi lónìí. Ìwọ ló lóyún náà bẹ́ẹ̀ ló ṣe. Oyún tó gbé wá láti gbòòrò. Èmi. Ta ló sọ sórí òṣì fún ẹ níwọ̀n ni mo ti gbé wá láti. Àṣírí ẹ̀ ti tú. You think I'm mad? It's like you are mad because tí ọba máa dùn máa sọ fún ìpínlẹ̀ náà. O tún ní dọ́là ti ṣépè fún mi. Ẹ nà ó. Ó mọ nǹkan tó ṣe. Iyinade jọ̀wọ́ ẹ̀ yóò yè wọ́n ní mi dà Ike yóò yè.
Hello daddy. Ẹ káàsán sir. Daddy Adéoyè ni o. Ó tún ti ṣe bó ṣe máa ń ṣe o. Ṣé ló kọ̀ slump? Bẹ́ẹ̀ ni a wà ní hospital. Bẹ́ẹ̀ ni sir. Okay, mo máa expect ẹ sir. Ẹ ṣé sir. Mommy àti daddy, I wouldn't want to take much of your time. Sherry, nǹkan tó ń ṣe Mr. Adéoyè ni wípé wọ́n jẹ poison. And gbogbo wa la mọ̀ wípé kidney wọn tẹ́lẹ̀ à ń manage ni. Ṣé wá rí poison tí wọ́n á jẹ sí, ó ti wá create more havoc sí kidney yẹn. May God help us. Ẹ dákun ṣe doctor tẹ́ bá ń sọ ọ̀rọ̀ tó ti ẹ máa fi Yorùbá là. Wọ́n ló ní afọ́ọ̀sì. Afọ́ọ̀sì kọ́ afọ́ọ̀sì nàbí nǹkan. Yes sir. Nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé gbogbo wa la mọ̀ pé kíndìnrín Mr. Adéoyè à ń manage ni. Ṣé wá rí májèlé tó wá jẹ yìí, ó tún ti wá ṣe àkóbá gidi fún kíndìnrín yìí. Àfikún náà ràn wá lọ́wọ́ o. I don't know, kọ́ náà ràn wá lọ́wọ́. Ẹ wo ọwọ́ náà ló wà. Àwa ń gbìyànjú tiwa, bọ̀ ọwọ́ náà ló wà. Please. Iyinade. Iyinade. Jọ̀ọ́ wá gbórí sẹ́sẹ́. Inú wa gbórí èmú sẹ́sẹ̀ dídé sí. Drip yẹn ni mò ń wò dájú. Ilé ìsàbò lè yẹ kó bó lé mi. Ẹjẹ́ kí n jókòó jẹ́ kí n jókòó báyìí wò forí lé pílò kí ó jókòó rẹ̀ báyìí. Fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni. Iyinade. Jọ̀ọ́ bó ti ṣe é. Wọ́n sọ̀rọ̀ jù. Wọ́n lò láfọ́ọ̀sì kó onísùúrù káfọ́ọ̀sì ó fi lọ ná. Jọ̀ọ́ dáríjì mi. Ó ṣe mí. Jọ̀ọ́ dáríjì mi. Ó ti dáríjì. Wo ọ̀rọ̀ bí kọ́ nìyí o. Jọ̀ọ́ gbogbo ọtí mo ti ṣe fún ẹ. Ìgbà ìmọ̀ mi ni. Má gáàsì wọn kọ. Ìyá Adéoyè. Ẹ bá mi bẹ̀ Iyinade. Àló ti dáríjì ọ́. Nígbà bá sùn gbádùn tá a tún máa yanjú gbogbo ẹ̀. Ọkùnrin alẹ́ ní iná ńlá àgàfóró rọ̀ yìí ni ọlọ́ọ̀bá mi lọ bọ́ọ̀lù fún mi. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi bẹ̀ Iyinade. Ẹni kò foríjì mi. Ó ti foríjì ọ́. Nítorí ibi tí mò ń lọ. Gbé mọ́ lọ́dí òye. Kí lè èmi tí mo lórí ìlú ọlọ́dún. Yóò tíráfù lára. Ẹjọ́ ló sọ ọ́rọ́ dandan lẹ́nu sí. Kì í sọ̀sọ̀kúsọ àlọ́ fẹ́ tíráfù tára rẹ̀ bá yá ní sọ. Sáwọn ọdún. Kí lè ní ìsinmi. Dí òye. Bàbá Adéoyè. Bàbá Adéoyè. Bàbá Adéoyè ẹ wá. Iyinade, ọwọ́ ẹ̀dá. Bàbá Adéoyè, ẹ náwó yín. Bàbá Adéoyè, Iyinade lélẹ̀. Ẹ ń bá mi. Kò pẹ́ kò jìnnà lọ́wọ́ pálábá Ìkẹ́ Adébásègì. Ọ̀dọ̀ DPO ló ti di mímọ̀ fún gbogbo ẹbí Adéoyè wípé Ìkẹ́ Adé gan-an òun lè pọ̀ ẹ̀dá. Ó ń dá gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ìdílé mi sílẹ̀. Látàrí ìfẹ́ tó lóun ní sí mi ni o pé òun ò fẹ́ fi mí sílẹ̀ nígbà kankan. Kí ló ṣẹlẹ̀ gangan báyìí? Ẹ ti ń dá méjèèjì o. Báwo ni iṣẹ́ wa wá?
Alpha ṣe ti parí. Ẹ já lọ, wọ́n ti parí mọ́tò. Ẹ ti parí ẹ̀. Ẹ já lọ, yẹ wọlé ló wọlé. Ẹdú. Èmi ò ní lè tẹ̀lé yín lọ báyìí. Lẹ́kì ni mò ń lọ báyìí. Lẹ́kì bò ẹ sọ fún mi pé kò dẹ́ ń lọ. Èyí tí ń sọ òye yín ni àní mọ́tò yóò gbádùn náà wọn fi ń ṣe nígbà táwọn náà fẹ́ gbé mọ́tò lè lọ sí Lẹ́kì kí ètò àti wọn máa lọ sí Lẹ́kì phase 1 àbí phase 2 táwọn fi àrò bá mu àtò mọ́tò rà. Ẹ wo bí mi ì sọ pé lè ní mò ń gbé lọ mo ti arrange ibi tí mọ́tò ti máa wọ̀ ẹ ti get. Kí ló ṣẹlẹ̀ gan? Wàhálà ti ṣẹlẹ̀ ẹ máa Adéoyè. Adéoyè wọn gbajúmọ̀ ní Wema síbi bàtà wọn ń ta. Òun kọ́ ẹ máa Lájì Adéoyè tèmi Tàlájì ó ti kú. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe ìyàwó ẹ̀ kékeré tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ló lọ gbọ́n àmọ́ ẹ̀rùbọ̀n ìkọ̀rọ̀ yìí tó fẹ́ fi gbálé lọ́wọ́ ìyàwó ti lé tẹ́lẹ̀ òun ló ṣekú pa Adéoyè. Ẹjọ́ ti wá wà ní police station báyìí ibi tẹ́jọ́ yẹn wá fẹ́ já sí báyìí mo fẹ́ mọ̀ bẹ̀ torí ìdí èyí mo ń gba Lẹ́kì lọ báyìí. Ẹ máa lọ Lẹ́kì báyìí. Lẹ́kì mò ń lọ Lẹ́kì ni mò ń lọ bí mo ṣe lọ ẹ wo ẹ máa lọ. Ẹ máa lọ Lẹ́kì. Ẹ̀yin lè máa lọ tí ẹ máa lọ Lẹ́kì. Ẹ máa bọ̀ Lẹ́kì mò ń lọ báyìí. Ọlọ́run sọ yín. Yóò sojú mi. Lẹ́kì mò ń lọ báyìí. Ṣé wọ́n ìfọ́ lọ́wọ́ ni? Ọ̀gá ọ̀gá. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi sẹ́rí nínú ìwádìí wa tá a ṣe pẹ̀lú arábìnrin yìí nígbà tó dé ọ́fíìsì wa nínú àwọn àlàyé tó ń ṣe fún wa a rí wípé ẹni tí ó ń sọ̀rọ̀ èyí ó sì wà láyé ìyẹn ló fà á tá a fi wò pé ká kúkú pé gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí tó jọmọ́ pàápàá jùlọ ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó ń sọ̀rọ̀ pé kó wá sọ ọ̀rọ̀ tó ń sọ ìtawà gbọ́ kó wá sọ lójú ẹni yẹn kẹ́yìn ẹbí náà kẹfì tí ara yín gbọ́. Ó yá arábìnrin sọ̀rọ̀ náà. Ó mà ṣe o. Mi ò mọ ohun tó ń jẹ́ ìfẹ́ àfìgbà tí Iyinade fi kọ́ mi. Ọ̀rẹ́ àti kékeré lèmi àti Iyinade. Kódà ọmọ ọdún 7 péré la wà tèmi àti ẹ̀ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀. Àwọn òbí Iyinade lówó lọ́wọ́ àmọ́ àwọn òbí tèmi ò ní. Èyí ló fẹ́ ṣokùnfà bí ilé ẹ̀kọ́ mi ṣe fẹ́ dúró. Àmọ́ torí inú rẹ̀ ìwà dáadáa tí Iyinade ní. Ó sọ gbogbo ọ̀rọ̀ mi fún dádì ẹ̀. Ó lóun fẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́. Dádì ẹ̀ gbọ́ sí lẹ́nu. Lóòótọ́ wọ́n ràn mí lọ́wọ́. Wọ́n tọ́ mi. Wọ́n sọ mí dọmọ. Gbogbo ìtọ́jú tí wọ́n fún Iyinade pátápátá ni wọ́n fún mi. Ilé ẹ̀kọ́ kan náà ni wọ́n rán mi àti Iyinade lọ. A jọ lọ sí nursery school. A jọ lọ sí secondary school. Kódà a jọ lọ sí institution. Ẹ̀kọ́ kan náà lèmi àti Iyinade jọ kọ́. Tó túmọ̀ sí pé bí ìbejì làwa méjèèjì ṣètò wa ń ṣe. Àmọ́ ìgbà tó di ọ̀rọ̀ àyàn olólùfẹ́, nígbà tó pàdé Adéoyè, ó sọ fún mi, ó lóun nífẹ̀ẹ́ Adéoyè. Èmi kàn fi bá a ṣeré wípé ìgbà tó ti nífẹ̀ẹ́ Adéoyè, a jẹ́ pé mi náà nífẹ̀ẹ́. Àmọ́ Iyinade fàáké kọ́rí. Ó ní rárá, mi ò lè nífẹ̀ẹ́ Adéoyè. Mo wá wò wípé ṣebí gbogbo nǹkan tó bá nífẹ̀ẹ́ sí mo máa nífẹ̀ẹ́ sí. Gbogbo nǹkan tèmi náà bá dẹ̀ nífẹ̀ẹ́ sí níwọ náà máa nífẹ̀ẹ́ sí. A jọ máa ń ṣe gbogbo nǹkan papọ̀ ni.
mo ṣe wá wò wípé tí Iyinade bá kọ̀ jálẹ̀ tó ní mi ò lè nífẹ̀ẹ́ Adéoyè tádéoyè mú kúrò lákàtà mi èyí lè fòpin sí ìrìnàjò ìfẹ́ ọ̀rẹ́ àti kékeré tó wà láàrin èmi àti Iyinade. Èyí ni mo fi wá rò tí mo pinnu lọ́kàn mi pé kàkà kíkú má jẹ sèse á fi ṣàwádànù ni. Orí mi sí òun. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Iyinade pátápátá kò ṣẹ̀yìn mi. Gbogbo agbára tí mo ní, gbogbo ipá tí mo ní ni mo sà láti jẹ́ kí àárín Iyinade àtàdéoyè dàrú. Àmọ́ gbogbo ẹ̀ pàbó ló já sí. Mo gbìyànjú láti gbé oyún ọmọ àlè fún Adéoyè lẹ́yìn ìgbà tí mo fipá bá a lò pọ̀. Ìwọ lọ rẹ́ẹ̀pù Adéoyè 21 years àkọ́kọ́ ni ọ̀lù eléyìí lọ́tọ̀ ni o mọ̀ sọ̀rọ̀ ẹ̀sùn. Bàbá ẹ ní sùúrù kò tí ì sọ̀rọ̀ ní kílẹ̀ tí ì gbọ́ ẹ farabalẹ̀. Àmọ́ gbogbo ẹ̀ náà kàkà kí ìfẹ́ àwọn méjèèjì kó dàrú ìfẹ́ wọn túbọ̀ gbèrò sí ni. Yóò ṣe pé látọ̀run wọn ti bá ti ṣe wá ìwọ láláyọjú náà. Bàbá ẹ ní sùúrù kẹ́lí farabalẹ̀ gbọ́ ẹ ní sùúrù. Òun ni mo tún fi pinnu wípé ẹni tó dí mi lọ́wọ́ tí ó jẹ́ kí ìfẹ́ mi ayọ̀ mi kó ráyè tèmi mọ́ pé bóyá kí n kúkú mú kúrò nílẹ̀. Òun ni mo ṣe poison Adéoyè. Ó sì ń wòran èèyàn lọ́nà pọ́ṣìn ọmọ rẹ ó sì jókòó bí omi odò adágún ó lè gbọ́ mú kan kúrò láyà rẹ̀ kó di òtún. Wípé kí n lè rẹ́yìn ọ̀tá mi ìfẹ́ tó wà láàrin èmi àti ọ̀rẹ́ mi bá lè tẹ̀síwájú. Àmọ́ èmi ò mọ̀ wípé ọ̀tá fàsókè yìí dòborí tọ́ba yóò bá rí tọrọ wò. I love you. Yes, I love you. Iyinade, ìwọ love me. Ló ṣe gbogbo adúrú nǹkan tó ṣe fún mi yìí. Ó tún pa mí lọ́kàn. Ó wá ní o love me àbí mi. Kíni? Ẹ̀wọ̀n lọ́mọ tó bá yín. Mommy àti daddy. How are you? In fact, I can assure you pé ibikíbi tí Mr. Ajiboye bá wà ní time yìí, inú wọn máa dùn ni. Bí ti bò. Ṣẹ́rí ìdí ni, ṣé tá bá ti ń gba àwọn patients wa níyànjú pé ẹ máa lògùn tá bá fún yín, kẹ̀dẹ̀ máa ṣe gbogbo wọn tá bá instruct pé kàn ṣe, tó bá ń ṣe at the right time, result ẹ̀ bó ṣe máa ń jẹ́ ni. Now, lóòótọ́ ni mo sọ fún Mr. Ajiboye pé wọ́n ní low sperm count. Low sperm count. Kí ni ìtumọ̀ eléyìí? A ní low sperm count. Ṣẹ́rí àtọ̀ wọn ò lè dánmọ́. Wípé àtọ̀ rẹ̀ lẹ. Àtọ̀ wọn ò lẹ. Ṣẹ́rí Mr. Ajiboye mo wá like wọn as a patient. Wọ́n máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu. Gbogbo oògùn tí mò ń fún wọn, wọ́n ń lò at the right time. Wọ́n dẹ̀ ń wá fàyẹ̀wò. Ṣẹ́rí gbogbo ètò ṣe yìí, òun ló fún wa ní good result. Fún Madam Iyinade. Lórí ìkẹyìn o. In fact, let me just say congratulations. Mrs. Iyinade is 4 weeks pregnant. Kí ni ìtumọ̀ pregnant? Ṣé àti sọ ni wípé bó ṣe wà ń bì ní ìsìn 4 wíìkì ọ̀sẹ̀ 4 nù ni ó lò ń bí. Kí ló dé? Lówó bẹ́ẹ̀dì tá a fẹ́ san o. Dádì àti mọ́mì ẹ gbọ́ tèmi. Nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé Madam Iyinade tẹ̀ ń wò yìí, wọ́n ti ní oyún ọ̀sẹ̀ 4. Pàǹbọ̀dọ̀rì bọ́tọ̀ mo ti gbọ́ mọ́ jọ́ pàǹbọ̀dọ̀rì bọ́tọ̀ mo ti wọ́n sọ ire ìjà mo tí mo wọ mẹ́wò ní ọmọ ń bẹ lẹ́sí ẹsẹ̀ rẹ̀. Òdùkọ́ ọgbà ọlọ́
ẹ ṣe dọ́tọ̀ ẹni ò lè pè yín kè. I have some other patients to attend to. ṣé ariwo wà tí ń pọ̀? No, rárá pé mo fẹ́ attend sáwọn patients. ẹ sọ fún ọ̀pọ̀ àwọn àgbàjúmọ̀ wà yín wá. No, rárá mi ìnáriwo yín pọ̀. Mo fẹ́ lọ attend sáwọn patients. Wo yá máa rẹ́sì ni o. Kí mo lè rà fọmọbìnrin yìí o. Gbà sọ ọmọ kan wá. Èyí ti ẹ̀gbà dẹ́fà fún ọ. Sórí ire ọ̀ká ni láì. Tọ́mọ ìbá sọ̀kalẹ̀ tán pé ọmọ ti ẹ̀bọ̀ lẹ́wọ̀n lọ́wọ́ kí mo lè sọ ọmọ yìí o. Ẹ̀rí adé. Ẹ̀rí adé. Ní sọ. Ẹ̀rí adé bíi ti wà bẹ́ẹ̀rí ayọ̀. Ìka ayọ̀ rẹ̀ ẹ̀rí ayọ̀. Ìwọ sọ tiẹ̀, èmi sọ tèmi àwà àwọn pè pọ̀. Ẹ̀rí adé yọ̀. Ẹ̀rí adé ayọ̀. Ẹ̀rí adé ayọ̀. Ẹ̀rí adé ayọ̀. Ó lágbára o. Àmọ́ mọ́mì, pẹ̀lú gbogbo nǹkan tí Ìkẹ́ Adé yìí ṣe, kí wàá ní ìgbẹ̀yìn ẹ̀ gangan? Kí ló fẹ́ gbẹ̀yìn ẹ níbi? Ọgbà ẹ̀wọ̀n ló kú sí. Ọgbà ẹ̀wọ̀n. Mo ní mo gbúròó ẹ̀ sí pé ibẹ̀ ló parí ayé ẹ̀ sí. Ọmọ mi. Ó yá. Ọmọ mi. Má. Ó yá wá sọ fún mi. Ìyà ìfẹ́ tí wọ́n ń jẹ yìí. Ǹjẹ́ ó tó gbogbo ìyà tèmi jẹ lórí ọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ ọkùnrin látàrí ìtàn tí mo sọ sílẹ̀ yìí? Rárá mà. Wò mí, kò sí òbí tó máa súre fún ẹnikẹ́ni tó bá jí ọmọ ẹ̀ gbé lọ. Kò sóbi tínú ẹ̀ máa dùn sí. Ọmọ mi. Èyí ló pín ìtàn Lekki Widow mi o tó wá padà di àríkọ́gbọ́n fún gbogbo àgbáyé. Wọ́n mọ̀ pé kádàrá ló so wá pọ̀. Ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni o, wọ́n ti fi wá sílẹ̀ hàn. Ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn o. Kí la fẹ́? Kí la lọ́dọ̀ ẹ̀? Kí la fẹ́? Ìfẹ́ o láfi jọ. Daddy. Wow, baby. Daddy. Kí lẹ ṣe ń bí? Ìní Olúwa. Báwo lẹ ṣe mọ̀? Ìní Olúwa. Sáàmù ń dá yín lóhùn. Sọ́mọdé ni wọ́n ẹ̀ṣá. Èmi ń sọ nǹkan tí mo fẹ́ fún ẹ, wọ́n ṣe tinú ẹ. Mo sọ pé mo lẹ́nu fẹ́ kó o fẹ́, ìwọ wá sátọ ọkùnrin wá. Dad, ẹni tẹ́ ní kí n fẹ́ ẹ̀ mo lè fẹ́ because mo ò ní feelings fún kó ṣe tí mo nífẹ̀ẹ́ dáadáa ní pé kí wọ́n lọ gbogbo eré of my life lọ́dọ̀ ènìyàn mi ò lè ṣe mú mi ẹ̀rọ oníṣègùn tí mo sọ. Ìyẹn ò kàn mí, ẹ tí mo bá fẹ́ kó o ṣe ni wàá ṣe, ẹni fẹ́ kó o fẹ́ ẹ̀ gangan ni wàá fẹ́. Mo ò lè fẹ́. O ò lè fẹ́. Mo ò lè fẹ́. Ó yá, ẹ lọ gbé jáde. Gbé kí n jáde. Jáde ẹ̀rọ kílẹ̀ sọ. Ẹ ti jáde. Kílẹ̀ sọ. Yóò bá rìn ẹ wọ. Please don't touch me. Ó yẹ tọ́ṣe. Ó yẹ tí bàtà. Ẹ wo mo bí dátì. Ó yẹ tí. Ní mo jẹ́ kí n lọ ìjọ ẹ má jẹ́ kó mú mi lọ. Má tẹ̀lé wọn lọ. Daddy please. Daddy ìjọ Daddy. Mo mi ẹ bá ẹ kàn mú mi lọ Daddy ẹ wò. Mi ò lọ́ọ̀bù ẹni tó ní kí n lọ fẹ́. Ó yẹ kó ti yé yé wò. Ó Daddy ẹni sùn bàtà mi ti jábọ̀. Bàtà mi ti jábọ̀ ẹ bẹ́ẹ̀ ẹ Daddy ẹjọ mo fẹ́ fẹ́ mi ẹjọ mi ò lọ. Bàtà. Mọ́mí, kó má kó bá wa ní o. Ẹ̀bọ̀ mọ́mí, ṣé nǹkan tí mo ṣe ò dáa ni? Kò sóhun tá a lè fi kádàrá wé a sọ̀rọ̀ bọ́m̀bà pa á lẹ́nu mọ́ fúngbà díẹ̀ ní tó ń bá pẹ́ títí kádàrá sọ̀rọ̀. Mi ìwọlé tún wá ń ṣe báyìí. Báwo lẹ tún ṣe wá ń ṣojú yìí? Ẹni jẹ́ kọ́kàn mi balẹ̀ níbi tí mò ń lọ. Bó bá ti sọ̀rọ̀ yìí, Mummy, I try to understand.
ṣẹ́rí tí n bá wà níbí tí mo wà ń vicinity yìí ọkàn mi máa wà lọ́dọ̀ yìí ní Olúwa. Bẹ́ẹ̀ ṣe ń ṣojú yìí ó ń bà mí lẹ́rù àti pé mo sọ fún yín mi ní jìnnà sí yín. I will be calling you from time to time. Àti pé ìgbà mélòó náà mo fẹ́ lò ń bẹ̀. Tí má ti dán sí tí mo mingle pẹ̀lú àwọn new faces èmi náà máa wà okay. Ẹ má ronú mọ́ mi. Ọkọ mi kì í ṣẹ́jú èmi náà kò rọrùn fún mi láti fi ẹ́ lẹ̀ ni. O mọ̀ pé ìwọ nìkan náà ni mo ní. Ìwọ lọ̀tún mi ìwọ lòsì mi. Ó kàn jẹ́ pé kò sọ́gbọ́n tí mo rí dá sí nítorí pé ìbàlẹ̀ ọkàn ẹ̀ ìdùnnú ẹ̀ òun náà láyọ̀ tèmi. Ó dà Ọlọ́run á bá mi ṣọ́ ẹ dán láyọ̀ àtàlàáfíà àmọ́ síbẹ̀síbẹ̀ kò burú kò sí tí mo lè ṣe torí mo rí pé ọmọbìnrin yìí bàálù tó ti ṣí lọ́rọ̀ ẹ̀ kò ṣeé padà wá mọ́. Ó dà kò burú tètè wá máa lọ kílẹ̀ tó ṣú. Jẹ́ kí n tètè máa lọ kí n tó reach flight mi. Ó dà kò burú Ọlọ́run á bá mi ṣọ́ ẹ. Mọ́mí àmì ẹ má ṣe ìyọnu ẹ má ṣe ìyọnu. Wọ́n má gbàgbé gbogbo nǹkan àjọsọ. Wádẹ̀ tí ń dán jọ torí Ọlọ́run kò jẹ́ kí n mọ̀ kó ti dán láyọ̀. Èmi má wàá gbàgbé gbogbo nǹkan àjọsọ. Ṣé o mọ̀ wípé nítorí pé kí ara ẹ̀ lè balẹ̀ kọ́kàn ẹ̀ lè kúrò nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ ni mo ṣe gbà wípé kò lọ báyìí. Má wàá jẹ́ ojú oṣù kan tá a jọ sọ. Má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ. Má fojú mi sọ́nà. Má pè é. Ṣé o mọ̀ pé mi nìkan ló kùn lé báyìí? Má pè é tí má ti dán kò tè má. Ẹ má ṣe bá máa sọ̀rọ̀. A máa sọ̀rọ̀. Ẹ yé kí n máa lọ. Ẹ ra màmá. Ẹ ra mà. Yes ma. Màmá ẹ má bínú ọjọ́. Mo mọ̀ pé má bínú bọ̀ ẹ má bínú. Ara ọmọ ló tèmi náà so ẹ má bínú. Ṣé wá rí ọmọ yín yìí ọmọ dáadáa ni. Ẹbí ó túnra ẹbí ẹ̀kọ́ ó gbẹ̀kọ́ ó fi hàn pé eléré ló ń ti jáde wá. Àṣẹríwá tó wù yìí ó lójú ọkùnrin tó lè worú abẹ. Òun ló wá jẹ́ kí n change mind mi pé àti pé torí ọmọ mi gangan mi fẹ́ bà nínú jẹ́ mi fẹ́ kó má láyọ̀ ló jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe tó fẹ́. Mo wá wò pé kí n jẹ́ kí ọmọ mi àtọmọ yín kọ́ mọ béèrè ìfẹ́ wọn lọ. Daddy. Oh my God, Daddy! At last! So happy, thank you, Daddy. Ẹ ṣe gbọ́dọ̀ sọ mọ́mí abẹ́rẹ́ náà. Good to see you. Ó máa dára fún yín. Mọ́mí ọjọ́ ayọ̀ wa ò kí ń sè ní ó kù díẹ̀. Mo wá promise yín ní nǹkan kan pé lọ́jọ́ wedding wọn gbogbo máa ṣe gudugudu méjì àti àyà mẹ́fà. Ẹ ṣe gbọ́dọ̀ sọ thank you sir, thank you so much. Èmi mo ń travel tẹ́lẹ̀. Travel òsìbò ní kú ìṣẹ́jọ́. Mọ́mí. Àìkọ́wọ̀ rin ejò níjọ méjò ń yá bí gbogbo wa bá jọ tọ̀ sójú kan náà yóò jọ hó papọ̀ ni. Ìfẹ́ ni Ọlọ́run, Ọlọ́run sì ni ìfẹ́. Ẹ jẹ́ gbogbo wa jọ nífẹ̀ẹ́. Ìfẹ́ o, kó má la fiwé o, ìfẹ́ o. Àyànmọ́ mi ni o, kó má la fiwé o, ìfẹ́ o. Bẹ́ẹ̀ni wá kàn wá sílẹ̀ o, àwa ò ní kàn ra wá sílẹ̀ o. Àyànmọ́ ló kàn wá papọ̀ o. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Olólùfẹ́ mi tèmi ni. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. Òpó lẹ́kì o. Mo mọ̀ pé kádàrá ló so wá pọ̀. Ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni o, wọ́n ti fi wá sílẹ̀ lọ.
ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn o. Kí la fẹ́ fìfẹ́ rẹ̀, kí la fẹ́ fìfẹ́ rẹ̀, ìfẹ́ o láfijọ́, èkùrọ́ lálábàkú ẹ̀ wá o. I love you, you are my destiny, you are my happiness. Olólùfẹ́ mi, I love you.